wọ́n sọ̀jà ẹ̀yà fà nílẹ̀ Yorùbá tí kò sí ọ̀nà ẹ̀rù bàbá fi ṣètò ọ̀rọ̀ tó pé àgbẹ̀ lọ sí kóòtù. ṣe rí tí wọ́n ń pè ní ìjà àfà inú ni àfà wà ó ti yẹn àwọn míì wà tó jẹ́ pé nílò ìríyà náà ti ń jà àfà torí ẹ̀ ló jẹ́ kọ́ lọ́wọ́ sọ́nà Al-Qur'an pé atamuruna an-nasa bil-birri ó ní wa tansawna anfusakum ó ní wa antum tatluna al-kitaba afala ta'qilun kò sáfà kan ọgbọ́n tó lọ lórí social media ń sìn n tó burú létí tí ò dá létí tí ò yẹ kétí ọgbọ́n ni ogun tó wà ní ìsìn kì í ṣogun àwa kèfèrí mọ́ ó ti gun ó di ogun ìjálálàfà àwọn èèyàn ń fi ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fi ń ba ọ̀la jẹ́ léyìí tó sì jẹ́ wípé ẹni ọba nílà káyọ̀ ní ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ní kó ṣàánú wa kó bá tún gbogbo ohun tí jẹ́ àárín gbogbo alálàáfà ṣe. Orúkọ mi ni Saida Bashiro Kẹ́yìnsọ́lá bint Muhammadu Rọ́jí tí gbogbo ayé mọ̀ sí bint Raji. Nǹkan tí màá kàn sọ ni pé àwọn bàbá wa á bẹ̀ wọ́n náà ni nítorí tí wọ́n ń pè ní àfà wàláhì ẹni àpọ́nlé ni àwọn àfà dáadáa sì wà àwọn bàbá ń bẹ nínú ilé tí wọ́n jìyà mímọ́ ṣe báwọn kan ẹ wo bá a ṣe ń dàn nítorí pé àwọn bàbá tó bí wa wọ́n ti jẹ ìyà ìmọ̀ yẹn ni níwà bẹ àwọn àfáà wa náà lè ní ẹ dákun tó bá jẹ́ tọ́lọ́run ọba là ń ṣe èyàn máa ń ṣe sùúrù ṣe tọ́lọ́run ni gbogbo wa ń pariwo ànábì ǹjẹ́ à ń kọ́ sí ànábì bí nínú onísùúrù jù láyé ànábì ni kí lọ́lọ́run bá fi ròyìn ànábì ìwà ni tí wọ́n bá wá bá kíní yẹn lọ́wọ́ àwọn àfáà mọ́ àwọn èèyàn wà mọ̀ wípé àwọn tí ń tọ́yàn sọ́nà atamuruna an-nasa bil-birri wa tanzawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun atamuruna an-nasa bil-birri ẹ̀ ń ṣe wá sí káwọn èèyàn ọmọ ṣe dáadáa kí wọ́n ṣe sùúrù kí wọ́n mọ̀ ṣe wà jàgídíjàgan wa tanzawna anfusakum ẹ̀ ṣì ń hùwà jàgídíjàgan yẹn nítorí pé ìbínú dé ẹ̀rí gbémì sùúrù ta fẹ́ ní ẹbínú jù ń gbà yẹn wa antum tatluna al-kitaba ẹ̀ǹkà al-Qur'an ẹ̀yin bàbá wa súnà ànábì yé yín ẹ má jẹ́ kí àwọn èèyàn ẹ má jẹ́ kí wọ́n fi ìwà títí wọn ẹ má jẹ́ kí wọ́n fi gbá dáadáa tẹ̀yìn afala ta'qilun Ọlọ́run níṣẹ́ ẹ̀ ṣe làákàyè ni ẹ̀ ń padà bọ̀ lọ́dọ̀ mi ẹni tó kúkú ń sin Ọlọ́run mọ̀ ẹni tí ò sin Ọlọ́run mọ̀ ẹnìkan ò sì ní ṣèdájọ́ ẹnìkan téèkì mi ni pé a nífẹ̀ẹ́ ara wa ń yọ̀ ni nítorí pé ṣẹ́ni tí ò lálàáfíà ṣẹ́ni tí ò tí jẹun yó ṣe máa ń ta kọ́ńdúkọ́ńdú ni tí àfáà kan bá ṣe wá sí tó bá wò pé àkótẹ́ Ọlọ́run kò yẹ kó ṣe bẹ́ẹ̀ ìwọ náà jáde kó ṣe tiẹ̀ ojú ọ̀run tẹ́yẹ fò láì farakara tó bá wò pé ó yẹ kó pàkíyèsí wọn torí ẹ̀sìn ó ní bí wọ́n ṣe ń pè èèyàn bí wọ́n ṣe ń pe àgbàlagbà tí ó gbọ́ kò sẹ́ni tí àwọn ò lè gbé kò sẹ́ni tí ò lè ṣiṣọ́ alikamalu lillahi wahdahu ọlọ́ọ̀bá nìkan lọ́ba tí ò lè ṣe mistake àwọn èèyàn wò wá o ọ̀la ó sì júwe ní àmọ́ dídé táwa dé nítorí pé a kàwé akéw a sì lọ́làjú ẹni tó bá yìí sí ní mẹ́tẹ̀ẹ̀ta yìí ojú ó mọ̀ tí kò ní fẹ́ kẹ́sìn ó bàjẹ́ kọ́lọ́mọṣàì fún wa ṣe ẹ rí i pé àwọn ọ̀dọ́ tí ń bọ̀ ní ìsìn wọ́n ń fi làákàyè ètò láwọn tó fẹ́ ṣe tọ́lọ́run so Ọlọ́run dákun jọ̀ọ́ mọ́ṣàì lò wá fún Islam àgbàlagbà lè kẹ́kọ̀ọ́ lára èèyàn ọmọdé lè kẹ́kọ̀ọ́ lára èèyàn tó bá ti jẹ́ pé Ọlọ́run ló rán fúngbà díẹ̀ náà ni in tí ò tó ń bọ̀ wá ṣẹ́kù Ọlọ́run yanjú rẹ̀ ìlú Nàìjíríà Ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ o ebi ń paráàlú Ọlọ́run dákun wá yó wa ẹ̀rù ń bà wá Allahu Akbar gbogbo tí ń ṣẹlẹ̀ lẹ́ni pátá ń bẹ nínú Al-Qur'an olófin jóyé wa pé Ọlọ́run náà ló tó sátọ̀ Ọlọ́run bá ń sọ nínú ayé Al-Qur'an بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا نبلونكم بشيء من الخوف والجوع والنقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين Ọlọ́run bá ní a máa dán yín wò látara ẹ̀rù ṣẹ́rù ò mọ bà wá lé ní Nàìjíríà Ọlọ́run ní látara ibi wàlíjọ́ ṣé bí ò mọ pa wá Ọlọ́run ní kífù látara ẹ̀mí yín gan ẹlòmíì ò lè sùn nítorí pé ń bẹ̀rù pé àwọn tí ń gba nípa ń bọ̀ lóru Ọlọ́run ní àti nǹkan oko yín ẹ dákun ṣé bójú ṣe máa ń rọ̀ tẹ́lẹ̀ rí gbogbo oríṣiríṣi nǹkan tí Al-Qur'an ń júwe ó ti ń ṣẹlẹ̀ àmọ́ Ọlọ́run bá ní kànáà bí ó fún wa ní ròdùnú tá a bá lè mọ̀ pé tá a ṣe sùúrù tá a sì jẹ́ kí ọkàn wa mọ́ ká a sì mọ̀ ṣe dáadáa torí rẹ̀ la yu'minu ahadukum
hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsi. Ká tó lè pè ẹnìkan kan ní mùsùlùmí ó gbọ́dọ̀ fẹ́ n tó fẹ́ fúnra rẹ̀ ó gbọ́dọ̀ fẹ́ fọ́mọlàkejì in tí ò sí mọ́ ní Nàìjíríà nù kí ti kálukú ṣàbàjẹ́ kápò wa okun kí ti wọ́n dá tọ́mẹ́ni kejì ọkàn wa tá bá ti stop gbogbo yẹn Ọlọ́run ṣàánú àwa náà Ọlọ́run ṣàìwọlá agbára rẹ̀ wọ́n ṣàìwọlá àṣẹ rẹ̀ wọ́n ṣàìwọlá iyì rẹ̀ wọ́n ṣàìwọlá bó ṣe tó Ọlọ́run ò sọ̀kalẹ̀ sí Nàìjíríà sọ̀kalẹ̀ sínú ilé ẹnì kọ̀ọ̀kan wa bá wa fọwọ́ tó àwọn ìjọba wa nínú kí wọ́n ṣe dáadáa fún wa Rabbana salamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin Rabbana atina في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع الدعاء إنك أنت السميع العليم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Alore TV Alore TV nílé nílò kórè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé